ọ̀kan náà wọn ń darí àwọn Farisí wọn pé Jésù perí fó wá jẹun ilé tòun ìjọ ìsinmi àwọn Júù. Àwọn yóò wá bí à ń jẹun pẹ̀lú Jésù sì tẹ́jú mọ́. Ọkùnrin kan yóò ìsànmú gbogbo ọ̀ràn rẹ̀ wú sì wá iwájú Jésù. Jésù sì sọ fún àwọn ìkọ́ni òfin àti àwọn Farisí wọn perí ṣọ́tọ̀ àbí kọ̀tọ́ perí fáwọn ènìyàn sàn ìjọ ìsinmi àwọn Júù wọn ò sì fèsì kàn. Jésù sì mú alákùnrin náà á wò ó sàn á sọ fún perí fó máa lọlé rẹ̀. Èyí náà Jésù sọ fún àwọn ìhó abẹ perí lè sí náà yín ìyé ọmọ rẹ àbí mọ̀ọ́lù rẹ bá bọ́ síná kànga ìyé kò ní tètè yọ jáde ó bá tẹ̀jí perí ìjọ ìsinmi àwọn Júù lẹ̀. Èrè ìbéèrè yẹn ká ẹ wọn ò mèsì yẹn lè fún. Ìgbọ̀nyé Jésù ṣàkíyèsí perí gbogbo àwọn èèyàn wọn pè wá bí àpèjẹ náà ní gbọ́ àyè pàtàkì. Jésù sì pọ̀ òwe fún ọ perí bóni ẹ̀kan bá pè ẹ́ wá bí ayẹyẹ ìgbéyàwó kan má jókòó sáyé pàtàkì. Bọ́yá ọ̀nìkan wà àárín àwọn èèyàn pè wá bí ayẹyẹ ìgbéyàwó náà yóò ṣe pàtàkì jù ẹ́ lọ. Ó ní ó pè ẹ́ àbí ó ní ọ́ ní àyè pàtàkì náà á sì wá sọfẹ́ perí fó o fu àyè rẹ sílẹ̀ fún ẹ sì wá fún ìtẹ́jú padà lájókòó sẹ́yìn pátápátá. Irọ́ o, àmọ́ ìgbà yẹn wọ́n bá pè ẹ́ wá bí ayẹyẹ ìgbéyàwó kan kọ́kọ́ jókòó sẹ́yìn pátápátá. Ìgbà náà ó ní ó pè ẹ́ bá wọlé á sì wá sọfẹ́ perí ọ̀rẹ́ mi àyè dáadáa wà fẹ́ yìnṣó wájú ẹ̀rẹ̀ gbogbo àwọn yóò wá bí à ń bẹ́ẹ̀ jẹun wọ́n á sì rí ìpọ́ ní ìtorí náà ó ní ó bá gbéra rẹ̀ ga làmá rẹ̀ sílẹ̀ ó ní ó bá sì rẹra rẹ̀ sílẹ̀ làmá gbéga. Jésù sì sọ fún òní ó gbàlejò rẹ̀ perí ìgbọ́ ó bá ṣètò àpèjẹ lílá fún ìjẹ ọ̀sán àbí ìjẹ alẹ́ má pe àwọn ọ̀rẹ́ rẹ má pe àwọn ẹ̀gbọ́n rẹ àti àbúrò rẹ ọkùnrin má pe àwọn ẹbí rẹ àbí àwọn aládùúgbò rẹ yóò jẹ́ olówó nítorí perí àwọn káyà náà lè fún ẹ ìpè padà wọ́n á sì san làálàá yóò ṣèfẹ́. Irọ́ o, àmọ́ ìgbà wo bá pe àpèjẹ pé àwọn aláìní àwọn abarapá àwọn arọ àti àwọn afọ́jú ó bá ṣe ẹ̀rìn ẹ̀ sì jẹ́ alábùkún fún nítorí perí àwọn yẹn wọn ò nágbára láti lè sanfẹ́ padà Ọlọ́run á sì san ẹ̀san ìgbẹ̀yé àwọn olódodo bá jí dìde. Ìgbẹ̀yé Jésù sì sọ ẹ̀rìn ọ̀kan náwọn èèyàn pè síbi àpèjẹ náà sọ fún Jésù perí alábùkún fún li ó ní èé má kópa iná àpèjẹ ìjọba Ọlọ́run. Jésù sì dáhùn á sọ fún perí ìjọ kan ọkùnrin kan ṣètò ìgbàlejò lílá kan ó sì pe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìgbẹ̀yé àsìkò àpèjẹ náà tó ó rán ìránṣẹ́ rẹ̀ láti lè la sọ fún àwọn èèyàn pè síbi àpèjẹ náà perí ẹ wá sìn gbogbo ohun ti wàálẹ̀ àmọ́ gbogbo wọn kankan sọ fún perí fọ́mà bínú. Ó ní àkọ́kọ́ sọ fún ìránṣẹ́ náà perí fó sọ fún ọ̀gá rẹ̀ perí mo ra oko kan mo sì gbọ́dọ̀ la wò ó má bínú mo bẹ̀ ẹ́. Olòmíràn sọ perí mo ṣẹ̀ṣẹ̀ ra àjàgà mọ́lù márùn ọwọ́ lẹ̀ mo sì má la lò wọ́n wò má bínú mo bẹ̀ ẹ́. Olòmíràn tó sọ perí mo ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọwọ́ lẹ̀ kò ṣeé ṣe mi àti lè wá. Ìgbà yẹn ìránṣẹ́ náà padà dọ́dọ̀ fún ọ̀gá rẹ̀ ó sọ gbogbo ehun yẹn sọ fún. Ìgbà náà iná bí baálé ilé náà ó sì sọ fún ìránṣẹ́ rẹ̀ perí yára lè rí àwọn ọ̀nà fífẹ̀ àtọ̀nà tínrín ìlú fún okó àwọn aláìní àwọn abarapá àwọn afọ́jú àti àwọn arọ wá bí. Ẹ̀yìn ìgbàdé kan ìránṣẹ́ náà padà wá á sọ fún ọ̀gá rẹ̀ perí ọ̀gá mo ṣeun yóò sọ mí àmọ́ àyè tó kù. Ọ̀gá ẹ̀ sì sọ fún perí lè rí àwọn ọ̀nà ìgbèríko àti kọ̀rọ̀gù gbìyànjú fún okó àwọn ènìyàn wá fúlẹ̀mí ọ lè kún. Ihun yọ dájú li perí ọ̀kan náà wẹ́n mo kọ́kọ́ pè síbi àpèjẹ náà onífẹnu kan ń jẹ mi.